lénìí mo fẹ́ kọ́ wa ní àṣírí kan fún ẹni tó ti ralẹ̀ tí ò tí ì wá rí ilé yẹn kọ́. Àwọn nǹkan tí a lè ṣe fúnra wa òun náà ní eléyìí. Kí ni tá máa lọ wá? Ẹ bá mi lọ wá ewé ìjìnrìn, òòjọ́ àti orí olóńgbò tó nírun lórí pẹ̀lú ilé ẹyẹ ẹ̀gà tó jábọ́ fúnra ẹ̀. Ẹ bá mi gún ilé yìí, ilé ẹyẹ ẹ̀gà yìí, ẹ gún kó kúnná dáadáa tó jábọ́ fúnra ẹ̀ ni o, pẹ̀lú ewé sẹ̀fúnsẹ̀fún tí a mọ̀ sí ewé ajé. Ṣé ẹ ti gún papọ̀? Bàbá, oògùn ò pọ̀, olóògùn ní filẹ̀ ni. Àìsí ìjúbà afọ̀ògùn sínú kú. Àìrí nǹkan tí a lè ṣe fúnra wa ni tí ò ní wàhálà nú. Ó yẹ bá mi wá omi ilé alákàn. A wá gún ilé ẹyẹ ẹ̀gà yìí papọ̀ mọ́ olóńgbò pẹ̀lú ewé ìjìnrìn, òòjọ́, ewé sẹ̀fúnsẹ̀fún tá a mọ̀ sí ewé ajé, òòjọ́, ewé sáwórí pèpè, òòjọ́. Ẹ jẹ́ ká kí a gún pọ̀. Sáà ti gún pọ̀. Gbogbo àwọn eré yìí, gbogbo àwọn èròjà yìí á gún papọ̀. Bá ti wá gún tó ti kúnná dáadáa, ẹ bá mi pò mọ́ ọṣẹ dúdú. Ọṣẹ dúdú, ẹ ti pò mọ́ ọṣẹ dúdú. Omi ilé alákàn òun là á fi po ọṣẹ yìí o. Bá ti wá po ọṣẹ yìí, á wá kó ọṣẹ yìí sínú ilé àgbọn, òlòfó àgbọn. Á fi sọ́ọ̀ gé kíní àgbọn yẹn, á yọ àgbọn inú ẹ̀ kúrò. Inú àgbọn là wá kó ọṣẹ yìí sí. Ẹ jẹ́ ká máa fọṣẹ yìí wẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àṣírí ó bò bí a ṣe kọ́ ilé yẹn, kò ní yí ẹ̀dá Ọlọ́run kan. Omi àgbọn àti omi ilé alákàn òun là á fi po ọṣẹ yìí. Ẹ dákun má gbàgbé láti share program yìí. Ẹ share, ẹ like. Bákan náà ẹ subscribe sórí YouTube channel wa. Àná Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ojú tẹ̀ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ò ní di ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé báyìí mi àti yín. Gbòrògbòrò ayé kò nílù fún wájú. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ire o.